baba Sheikh Ahmadu jáde ipe Ahmadu baba lamuniku Ahmadu baba ala iberimuna ala iberimuna seriki dukamu mi Ahmadu baba Ahmadu baba ajara sira الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين يا الله. وكي الله الحمد لله. وكي الله محمد والله عليه وسلم. أكيد مولانا الشيخ أحمد التجاني أبو العباس رضي الله تعالى عنه. أكيد بركة الوقت وقوس كل الزمان مولانا الشيخ إبراهيم يس رضي الله تعالى عنه. وكي بابا بني جوكوي بابا إشقاتي بابا نتيرة مولانا الشيخ عبد الغني بن الشيخ أبو بكر الصديق سليمان الله تعالى عنه وأدام الله آياته. ìdí nǹkan yín lẹ wà náà ló jẹ́ kí ara yín balẹ̀ náà tó báyìí. ọlọ́run ní dàgbà àti gbàrúmọ yín lọ́wọ́. Àmín ya Allah. bóbi tí yín kí àwọn àmìdù wa asanallahu ilaykum. Àmín ya Allah. mo padà sí ọwọ́ àlàáfíà ní àyín mo kí gbogbo àwọn wòlíì ọlọ́run tí wọ́n jókòó. Masha Allah. tí n bá kíyàn púpọ̀ nínú ìṣẹ́jú mẹ́wàá tí ọmọ ara ní ká fi sọ̀rọ̀ náà mi ò bínú wàláhì mi ò bínú torí mo rí nǹkan tó dùn mọ́ mi. mo kí àbá wa tí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ sí Sheikh Ahmad. Sheikh Ahmad amúnigun agbájì bàbá kí. ọlọ́mọ ṣe dáadáa fún yín. Àmín ya Allah. ọmọ ara I have a lot to say here today but unfortunately bí gbogbo tó dáa tó dùn ṣe ń ṣẹlẹ̀ lórí ìjókòó ìtò àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ilmul kalam bẹ́ẹ̀ ni ẹ ṣeun. والأقدار جارية عليه في كل حال أيها الرأي. ṣẹlẹ̀ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan ṣe pẹ̀lú làákàyè ọ̀rọ̀ nìkan ṣe láàrin ẹni tó fẹ́ sọ àtẹni tó fẹ́ gbọ́. ayé rẹ̀ oníyọ lẹ́nu wọ́lọ́. àwa kí bàbá Khalifa ni. ẹ gbọ́ àwọn àsìkò kan wà tí yẹn bá ń sọ̀rọ̀ ńgbà yẹn ọ̀rọ̀ yẹn kò ní sí ibùlá àgbàbí tẹ̀bílíìgì níbẹ̀. ìyẹn ní kẹ́kẹ́ tá a kẹ́nu màláàgà tá a kàn pa kàn máa ń kọjá bẹ́ẹ̀ a lot of àwọn àfáà ni wọ́n bá ń sọ pẹ̀lìkúlì mọ̀kọ́ mi mọ̀kọ́ kìí ṣe it is not just a slogan. gbogbo ẹni bá mọ sọ̀rọ̀sọ̀rọ̀ ó máa àsìkò tó lè sọ tó máa wúlò. nínú àwọn al-mutakallimuna al-mahiruna fil kalam lónìí níbi ká wá fi gbóhùngbóhùn sọ̀rọ̀ ká bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run nílẹ̀ Yorùbá yìí a máa ka àwọn àmúfáàlù Ìmáàmù Ọ̀fà àbí bẹ́ẹ̀ kọ́ ó gbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní Ìmáàmù Ọ̀fà. àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lónìí. ṣé ẹni bí wọ́n ti ṣe ní mahara nínú ọ̀rọ̀ tó yẹ àwọn àsìkò kan bẹ tá má gbì wọ́n sínú rẹ̀ láti sọ̀rọ̀ gbà náà khalal máa ṣẹlẹ̀
القطع في اليم مكتوفا فقال له ọmọ ara ó dá mi lọ́rùn lẹ́nu amásìkò tó ní fi sọ̀rọ̀ àtàsí ló farabalẹ̀ no àsìkò tí ọmọ ara ní kí n sọ̀rọ̀ sí bàbá wa Khalifa àsìkò tí mo ń sọ̀rọ̀ yìí àti àsìkò tó fún mi kí n fi sọ̀rọ̀ kò encourage ọ̀rọ̀ tí mo fẹ́ sọ toró ní ọ̀rọ̀ tí ọmọ ara ní kí n sọ ó dẹ̀ yé ọmọ ara kọ́rọ̀ tí mo fẹ́ sọ yẹn ò lè gbà mí ní ìṣẹ́jú mẹ́wàá olórí yẹn kó wá yòókù ànábì. sallallahu alayhi wa sallam. mòdù tí a fẹ́ sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ mi ò ní lọ bẹ̀ o torí ẹlòmíì ó máa ṣe bí ìgbà tó mọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ yóò tún akó sínú ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ti dákẹ́ yìí nísìnyí tó máa fi tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo tó bá lè wù kí lè máa wí bó ṣe lè mọ̀ kẹ́ gbádùn ẹ̀ tó ẹ dìde padà. so ọmọ ara ni kí n sọ̀rọ̀ pé nípa mahabbatu rasul wa atharuhu fi hayati Sheikh Alhaji Ibrahim Niass. sari pé odò tó jìn ní. tọ́já sí wípé ntíṣẹ́ òfin ṣe láti bẹ̀rẹ̀ ayé wọn tàbí parí ni. ọ̀wákìtì wàsáàtì sàràfùtù lídìkìrì. mo wá rẹ̀ nígbà tí ọmọ ara ní kí n sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá nípa mahabbatu rasul nínú àyájọ́ wa ṣé Ibrahim náà pé ọ̀wákìtì wàsáàtì sàràfùtù lídìkìrì sọlá táwọn ọmọdé àwọn mìíràn kọ́ni sí ìtújà ìlànà Allahumma ya Rabbi ọmọ salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad. mo mọ̀ pé jòkó tí mo ń bọ̀ ìjókòó àwọn oníkéwù. torí ẹ̀ I decide not to talk as al-mutasawwif here. mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ ni wọ́n dákun mo ti sọ̀rọ̀ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àsìkò yìí àsìkò rọ́pọ̀pọ̀ ni mi ì fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onísúfí inú àdàbí yá bíbọ̀ ìbò ìṣe jẹ́ mòdù súfí tó inú àdàbí yá tí mo ti fẹ́ sọ torí ẹ̀ mo ti kọ́kọ́ lọ nípa tẹ̀síìmù mòdù yẹ ní rúkúnà ń bá darú kùnì wẹ́lẹ́kì bọ́lọ̀ tí wá ní kọ́rọ̀rọ̀ rí lónìí mi ò ní yà sọ́dọ̀ ṣé Ibrahim mọ́ ìyẹn sì rẹ́jẹ̀ látara ni màá yà sọ́dọ̀ ọmọ ara gẹ́gẹ́. àti bàbá wa bàbá ń tirẹ̀. bàbá àtọ́ gba tí mo wà lọ́dọ̀ lórí ìjókòó pẹ̀lú bàbá wa bàbá ń tirẹ̀ bàbá wa ń ṣàwàdà ọmọ ara súnmọ́ tòsí ẹ dákun torí Ọlọ́run. àti gba mọ́sálásí kẹ́ tó dé ẹ jùgó masha Allah. bàbá rẹ̀ àtọ́mọ̀ rẹ̀. bàbá wa ní èmi ti mú Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. wọ́n lọ́ máa láti mú Muhammadu ti bí Muhammadin wọ́n wá ń ṣe àwàdà pé èwo lè wàá fà wá mẹ́. mo wá láwọn náà ní méjèèjì torí àwọn náà júwe méjèèjì fún wa. àmọ́ béèrè kẹ́ni mo fẹ́ bí ọmọ ara ni pé kò ń ṣe àná tọ́mọ ara ti ń bẹ̀ kò ń ṣe ìjẹta tọ́mọ ara ti ń dún but nígbà tọ́mọ ara bẹ̀rẹ̀ sí ní pariwo ànábì yìí ṣé bó ti rí níjẹta lórí lónìí. àṣírí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yòókù ànábì mi máa ń retí àánú Ọlọ́run yóò dé funfun bó ti lérò lọ ẹ yòókù ànábì kò bọ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. tọ́lọ́ màrá ni kí n sọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ayé dàpọ̀ tá a máa ń sọ̀rọ̀ ṣé Ibrahim ọ̀pọ̀lọpọ̀ ló mọ ṣé Ibrahim tí o mọ záàtú ṣe láyé Ibrahim yẹn. ẹ wà tí mo máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìjọ tó o bá ti ní sọ̀fáwù kẹ̀kẹ́ tẹ́yẹ́yẹ́ nínú mahaba irú tí ń ṣe àwọn ẹ̀yà wa yẹn lórí ṣé Ibrahim bí wọ́n ti máa ṣe lọ́dọ̀ tiẹ̀ náà. níjọ́ tó máa rà tí wàá bẹ̀rẹ̀ sí ní pariwo ànábì ibi mo fẹ́ jẹ́ mọ̀ọ́dún yẹn sí náà ni pé ẹ wo à ń lọ mọ́lùdí dáadáa ó ní iye ọdún tó máa rà fi ṣe ọmọ àrà dé ṣé irú eléyìí ló jẹ́
Allahi. sallallahu alayhi wa ẹ sallam. yòǹbó ànábì dáadáa. sẹ́rù nàtíjà yìí ló mú jáde. إذا نبني أمر madatu muhammadu. بدأت محمدا ويطيفني ما فاق أفكار عالمي wàfikìtù bíbá yìí anabi muhammadu. محمد kọ́dí máa kúlẹ̀ zálimi. ṣé o níbi tẹ́mi ti sí. muhammadu limukutari sidi awalimi. ṣé o ló sọ bẹ́ẹ̀. wàfikìtù bí ṣé o níbi tẹ́mi ti sí tèmi. fi alati yaba inani. ibi tí mo gbé sí ọ̀nà tèmi. ala kulli hali ashikuli buni ashimi anabi muhammadu. ànábì Muhammad ni mo fara tì. bí èèyàn bá ti parí ayé ẹ̀ síbi tó máa láti bẹ̀rẹ̀ rẹ̀ yìí gbogbo nǹkan ló kù tí ó máa wà òun kọ́ ló kù tí ó máa wà nǹkan subhana rabbika. àwọn kí baba ṣe Ahmad Mukhtar sallallahu alayhi wa sallam àwọn kí baba wa oníwàásí ni arakunla. ọmọ àwa ní kí n dá sí kẹsẹ̀tì ní ẹ̀kan oníwàásí gangan lélẹ́yìn torí mo gba sọ́nsẹ̀míà mo gba wàlítẹ́kùn awọ́ọ̀dù yẹn lẹ́yìn tí mi ò mọ̀ ni but ẹ má bínú inshallah láti Muhammadu Rasulillah àwọn náà support ẹ pẹ̀lú 50,000 naira. Allahu Akbar baba ṣe Ahmad Mukhtar nígbà tẹ fún baba wa ọmọ ara ní 50,000 baba ṣe Ahmad Mukhtar wàlítẹ́kùn minkum anakumala walitẹ́kùn mẹ́kún ummatun sọ́nfilẹ̀ ẹ wá o. baba ṣe Ahmad Mukhtar nígbà tẹ fún ọmọ ara ní 50,000 àwa táwa wá látọ̀ ń kọ́ látọ̀hún kí lè fẹ́ fà wá. wàláì ọ̀pá mẹ́wàá 5,000 nísìnyí kẹ́ tó lọ wàláì wọ́n ní kò fún wọn lákàtí nọ́mbà ipe màá rí 5,000 nísìnyí káwọn tó lọ àwọn eléyìí oṣù àwọn tí wọ́n ń parọ́ o. ṣe Ahmad Mukhtar àfa àti ń fún àfa ẹgbẹ́ rẹ̀ ló ń jẹ ní account number mi 01 ta ló fẹ́ transfer ẹ̀ sà ta ló ń ṣe ta ní ká pè fún sà oya oya ní sẹ́ẹ̀tì ya fi onílẹ̀ kámúlò pa látàárọ̀ wọ́n ní àkómù transfer ta ló wà láàyè èló ló pa látàárọ̀ tó nǹkan ni kámú ni mo ń bọ̀ jàre ó wà ṣe fẹ́ sẹ́. àwọn náà ni wọ́n ń ṣe 01 odò àtẹyẹ kan GTB sáré nsìn wọ́n ti nísìn akúlẹ̀ mọ̀ bínú a máa polo ìfàyè àbúrò àfà ni wọ́n dúró ti ilẹ̀ ṣé 5,000 ti wà ní wọ́n ní ká gbà ń sìn o Sheikh Ahmad wọ́n ní ká gbà tiwa ń sìn o wọ́n ti fún wa o. ní gbígbà wù yátàn a ti ń gbádùn Sheikh Ahmad látàbọ̀ òwú tẹ́lẹ̀ baba ṣe Ahmad Mukhtar a ti ń gbádùn wọn látàbọ̀ òwú àwọn nílùú yẹn ń kọjú sí wọ́n ń fìlù kí òhòzárì wọ́n ń fìlù kí wọn a ti ń gbádùn Sheikh Ahmad kí ló látàbọ̀ tún òwú ṣẹlẹ̀ báyìí. àwọn náà fẹ́ dúró lọ lé